Iṣẹ́ yìí náà ń pè ní olúborí ayé. Gbogbo ìwọ tó o bá lo iṣẹ́ yìí tó bá dán ọ lóhùn, bá ń fàdúrà ràn bàbá mi Edward Òrìṣàtọ́lá lọ́wọ́ sórí iṣẹ́ olúborí ayé yìí. Ó ṣiṣẹ́ aṣínà, ó ṣiṣẹ́ àwẹ̀nù, ó ṣiṣẹ́ àṣírí bíbò, ó ṣiṣẹ́ ọ̀tá, ó dẹ̀ ṣiṣẹ́ owó. Ṣé rí igi tó gi kò níṣẹ́ yìí, méjì mẹ́ta náà lòògùn. Iṣẹ́ tó bá sì ti jẹ́ kì í mú dààmú lọ́wọ́. Gbogbo wọn tó bá lò tó dúpẹ́ tó sì rí àyípadà, bá ń fàdúrà ràn bàbá mi Edward Òrìṣàtọ́lá lọ́wọ́ pé wájú tó kọjú sí Ọlọ́run jẹ́ ọmọ dáa, ẹ̀yìn tó kọjú sí kọ́lọ́run má jẹ́ ó bàjẹ́. Iṣẹ́ yìí tó wà ní òṣìṣẹ́ ẹ̀rọ, tó bá ń gbọ́ pé ẹ̀rọ ti pẹ̀sẹ̀ ní tìgbín, tógun bá lele tí gbogbo ẹ lé wà lọ wá ìgbín kan. Akọ́ṣẹ́ níṣẹ́ yìí. Àwọn iṣẹ́ kan tó ń bẹ tí mo ti fi kalẹ̀ lórí YouTube mi, Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited. Iṣẹ́ yìí náà tún bá pàdé lórí YouTube láìpẹ́ yìí, ṣùgbọ́n akọ́ṣẹ́ ni. Ẹ lọ wá ewé tábà tútù tẹ́ ẹ já lóòjọ́, ewé tábà tútù ẹyọ kan. Ẹ dẹ̀ wá ìgbín, ẹ dẹ̀ wá ọṣẹ. Bó o lẹ́ ṣe ṣe? Ẹ kọ́kọ́ lọ ewé tábà yìí, ká kúnná dáadáa. Tó bá ní ata tó iyọ̀ dùn níṣẹ́ yìí, ó kọjá bẹ́ẹ̀. Tó bá ní ọmọ nàmọ, ẹ̀yin tẹ́ ń wá oṣólẹ̀, ẹ̀yin tẹ́ ń wá àṣírí bíbò, ẹ̀yin tẹ́ ń wá ọṣẹ ajé, ó sì wà ní títà o. Ọṣẹ ajé tá ń tà ní 500,000 naira, ó sì ń lọ lọ́wọ́lọ́wọ́. Àwọn tó ti ra ọṣẹ yẹn náà lè ròyìn. Àwọn tó ti rà ni wọ́n lè ròyìn. Ẹni tí ó bá tí lò ó miss. A ti lọ ewé tábà tútù tán, ògúnmọ̀ ti dé. Mo fọlọ́run bẹ̀ ọ́, bá ń ṣe àṣẹ yìí. Ọ wàá mú ìgbín tó fẹ́ lò fún iṣẹ́ yìí, ọ wàá fi kan rí rẹ lẹ́ẹ̀mẹ́ta báyìí. Ẹ̀rọ pẹ̀sẹ̀ ń tìgbín, ẹ̀rọ pẹ̀sẹ̀ ń tìgbín, ẹ̀rọ pẹ̀sẹ̀ ń tìgbín. Kárọ̀ dẹ̀ mí, kárọ̀ má ṣe ni mímọ́, kí má ṣe tọrọ jẹ mọ́, kí má ṣe tọrọ mu mọ́, kí má ṣe tọrọ ná mọ́, kí má ṣe tọrọ lò mọ́. Nígbà tó bá ti fi ìgbín kan rí rẹ lẹ́ẹ̀mẹ́ta, ọ wàá fọ́ ìgbín yẹn nídìí. Omi ìgbín yìí la fẹ́ lò. Ó tún wá tọ́ díẹ̀ sọ́wọ́ rẹ, ó tún la, ó tún tọ́ fi kan orí rẹ, ẹ̀rọ pẹ̀sẹ̀ ń tìgbín. Kárọ̀ dẹ̀ mí, kárọ̀ má ṣe ni mímọ́, kí má ṣe rí dààmú mọ́. Ó mú díẹ̀ nu omi ìgbín òun, ògùn bá dé. Akọ iṣẹ́ lẹ̀ ń wòye o. Gbogbo ìwọ wòlíì tó bá lò, pásítọ̀ tó bá lò, àfáà tó bá lò tó bá dán lóhùn, máa bá ń fàdúrà ràn bàbá mi Edward Òrìṣàtọ́lá lọ́wọ́. Iwájú tí bàbá mi kọjú sí kọ́lọ́run jẹ́ ọmọ dáa, ẹ̀yìn tó sì fílẹ̀ kọ́ má bàjẹ́ láéláé. Àwọn akọ́ṣẹ́ rèé o. Ṣé tó jẹ́ pé tó lóògùn míì bá ní lọ́wọ́, bóyá ṣe ti fi ń ṣe dáúlà ni, òun lè rí tá à ń filẹ̀ lọ́fẹ̀ẹ́ yìí. Àwọn ò wá tọrọ nǹkan kan lọ́wọ́ yín.
ju pé gbogbo àwọn tó bá ti lò ó. Ẹ bá ń fàdúrà ràn bàbá mi Edward Òrìṣàtọ́lá lọ́wọ́. Akọ́ṣẹ́ ni o, òun lẹ̀ ń wò yìí. Olúborí lorúkọ tán ń pe iṣẹ́ yìí. Ara àwọn iṣẹ́ bàbá mi Edward Òrìṣàtọ́lá ni. Kọ́lọ́run bá fọ̀run kẹ́ bàbá mi. Bó láwa ṣe, á wàá dá sọ́nà mẹ́sàn-án. Tó bá jóbìnrin la ṣe fún, ọ̀nà 7 la dá ọṣẹ yìí sí. Tó bá jọ́kùnrin, ọ̀nà 9 ni. Lògùn bá dé, tó bá jóbìnrin, ẹ rí i pé 3, ó jẹ́ 9. Ẹ̀ẹ̀kan ṣoṣo là á máa ń wẹ̀ ẹ́. Tó o bá rájá jẹ apẹ̀rẹ̀ ọ̀dà kó o dónú ẹ̀. Tó o bá sì rí, wẹ̀ ní fètètè kó wẹ̀ lásán. O lè wẹ̀ ń ta, o lè wẹ̀ nú ilé, o lè lọ wẹ̀ lódò. Ṣùgbọ́n èmi o, bàbá mi sọ fún mi pé à ń lọ wẹ̀wẹ̀ lódò kì í jẹ́ káṣírí èèyàn ó bò. Bàbá mi ló sọ fún mi bẹ́ẹ̀ pé à ń lọ wẹ̀wẹ̀ lódò pé kì í jáṣírí èèyàn ó bò, pé kí n má lọ wẹ̀wẹ̀ odò mọ́. Mọ̀ tẹ́ ẹ máa ń sọ fún gbogbo àwọn followers mi, kò sí nǹkan kan tẹ́ ń lọ mú lódò. Ẹ lè rá lágbára ayé kankan lọ mọ́ wẹ̀ lódò. Ẹni tí ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ náà ni ó máa ronú pé àbí bẹ́ẹ̀ lọ́nà wà. Ẹ ó wẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo, o lè wẹ̀ ń ta gbangba, o lè wẹ̀ nú ilé ìwẹ̀, kò síbi tó ti wẹ̀ tí ò ṣiṣẹ́, tested confirm ni. So tó bá wẹ̀ tán, ò ń kúrò ní ibi tó ti lọ wẹ̀, ìgbín yìí ó fi ṣàṣejẹ pẹ̀lú ewé òǹtìkùtì, ewé tòmátì, pẹ̀lú ata àjọsì, iyekíye. Tó bá wù ọ́ fepo sómi rẹ̀, tó bá wù ọ́ fi òrí sómi rẹ̀, kó wá ṣèjẹ lépo níyọ̀. Ó ìgbà tí ó bá fi tó jọ́ kejì jọ́ kẹta yẹ kó o dúpẹ́ fọ́lọ́run. Bọ́yọ̀ ṣe ajé nìwọ wá tá à ń tà 500. A sì ní àwọn ṣe 50,000 tá à ń tún tà náà. Tá a tún fi ń tó àwọn èèyàn lẹ́nu wò pé tọ́ o kó lè mọ̀ pé tòótọ́ ògùn àwọn ní fashion kan bẹ tá à tí fún lóko. Ọṣẹ Òrìṣàtọ́lá náà ṣe wà ńlẹ̀ 50,000. Ìwọ náà béèrè fún kan. Nọ́mbà tẹ́ pè mí sí bẹ́ẹ̀ fẹ́ ọ́dà fọṣẹ. Àbẹ́yìn fẹ́ bẹ̀rẹ̀ alákànṣe iṣẹ́ ìyọ́nú ni, oṣólẹ̀ ni, aṣínà ni, iṣẹ́ ìwé ìgbélu ni. Àbí obìnrin kan tó tọ́lọ́run lò fún ọ láti fi ṣèwé ìgbélu àbọ́kùnrin. Ìwọ pè mí sórí nọ́mbà mi 080 30 45 63 83 080 30 45
6383 080 30 45 6383. Ìlú Ìlọrin ni mo wà. Bóyá ẹ̀yin ti pè mí mi ò gbé, ẹ máa bọ̀ wá lù Ìlọrin. Mi ò fìgbà kankan kúrò nílùú Ìlọrin. Anyway, àtẹ bá ti sọ̀kalẹ̀ nílùú Ìlọrin, ẹ gbọ́kadà ẹlẹ́ni lọ sí ilé epo Ibrolac lágbóọba. Ilé epo Ibrolac lágbóọba. Tẹ bá ti délé epo òun, ẹ sọ̀kalẹ̀. Ẹ wá dúró níwájú ilé epo yẹn gangan. Kẹ́ ẹ kọ̀yìn sínú ilé epo yẹn. Tẹ bá ti kọ̀yìn sínú ilé epo yẹn, ẹ wá wo ọwọ́ àlàáfíà yín bí òpónà méjì. Ẹ rí transformer kan tí fọganáísà wà ń bẹ̀. Junction yẹn náà ń pè ní Olú Guest House Junction. Lọ́dọ̀ fọganáísà yẹn ní Jàlájì Àsáàdì Ọmọẹdẹ. Anybody tẹ bá lọ́dọ̀ fọganáísà yẹn, ẹ̀yẹn kan béèrè ilé Fágbéró ọmọ Òrìṣàtọ́lá. Àpèsìn ṣègùn àgbáyé. Àní dààmú o. Àní rìnira. Àní fàìsàn ló gbà. Ìdààmú ayé ó kéré ó tóbi kò ní dọ́dọ̀ wá o. Àní jẹni tí wọ́n wá fún ibi o. Àwa ní fòṣì ló gbà. Àáròwó sayé. Ọkàn wọ́ balẹ̀. Bẹ́ẹ̀ ni ó rí o. Èyí téwì ayé bá wí, òun lẹ̀ gbọ̀rún gbà o. Ẹ like, ẹ share, gbogbo ẹni tẹ́ bá share iṣẹ́ yìí, ẹ ní wá àánú tí o. Àánú ò ní dágbére fáyé yín. Nọ́mbà tẹ́ pè mí sí lẹ́ẹ̀kan sí ni 080 30 45 6383. Ẹ má gbàgbé pé orí YouTube mi àǹfààní mi bẹ́ẹ̀ tẹ̀lé mọ́ rí lórí YouTube. Ẹ subscribe sórí ẹ̀. Ẹ rí àwọn kan mìíràn tó tún yà yín lẹ́nu tó já àwọn kan káyà táwọn kó síbẹ̀. Ẹ like, ẹ share, ẹ comment. Ire o, ire gbàǹgbà.